Sunday Igboho la fẹ́ o, ìró ẹkùn la fẹ́, lẹ́yìn ìró ẹkùn tún ní o. Àwọn ọmọ gómìnà náà yarí mọ́ gọ́vùnà Abdulrasaq lọ́wọ́. Wọ́n yarí délẹ̀délẹ̀ ni. Wọ́n ní Sunday Igboho làwọn fẹ́ o. Wọ́n ní ìró ẹkùn has come to stay ní Kwara State. Wọ́n lẹ́ni tí ò bá dùn mọ́, wọ́n ní kó gba Mali lọ. Wọ́n tó bá kó Mali, ẹ lè máa lọ sí Senegal o. Tẹ́bá dẹ̀ kó ń gbé Senegal, ẹ lè gba inú igbó lọ. Wọ́n ní ìjọ ò kì í ṣerú ìjọ, àwọn ò lè máa ṣerú ẹnìkan títí láéláé. Ẹ dákun, ẹrú ta sọ pé àwọn ò lè máa ṣe títí láéláé. Kò yé mi o, àwọn ọmọ Kwara State ti yaran ti fárígá. Àwọn ọmọ ní kọ́kọ́ o, àwọn bàbá gan bọ́ta, àwọn ìyá náà bọ́ta. Ó mà ti wá dogun dọdẹ. Wọ́n ní Sunday Igboho làwọn fẹ́. Ẹ dákun, ta lẹ̀yin náà fẹ́? Alábòsí ni nínú Ìlọrin. Igboho sà mọ́jàsọ́lá káàbọ̀ sípínlẹ̀ Kwara. Tí wọ́n sì ní gómìnà ní kọ́ stéètì yìí. Gómìnà kan náà là ń lò ìlú tó dá Abdulrasaq náà lórí gbogbo náà. Kò wá di kankan. Àwọn ìlú tó ń darúgbó tó ti lé wọn lára yìí o. Ìlú tó tú lélẹ́yìí o. Ìlú tó tú rèé o. Ìlú tí Fúlàní tú lélẹ́yìí o. Ọwọ́ onírè la wà yìí o. Ọwọ́ onírè tí wọ́n tú rèé o. Tí ò sẹ́nì kankan tó tú. Wọ́n kó gbogbo àwọn èèyàn gbọ́ nínú. Ó yá ẹ jẹ́ kó gbọ́. Òun lẹ̀ ń wòye ọwọ́ onírè. Ọwọ́ onírè la wà yìí o. Àwọn Fúlàní, àwọn agbésùnmọ̀ tí wọ́n wọ̀lú onílù, tí wọ́n lé àwọn tó ń gbé lù bẹ̀ tó ń lé wọn lọ. Ẹ wo bí ìlú ṣe dáwóró. Ṣọ́ọ̀ṣì dáwóró. Mọ́ṣáláṣí dáwóró. Ìdí ògún kan gbẹ. Títí ti yọ ewé, ó ti yọ koríko. Nígbà Yorùbá. Igbó ti dí mọ́ ilé. Èyí ọmọ Yorùbá ẹ ronú o. Igbó ti dí mọ́ ilé báyìí o. Tọ́ni wọ́n wá ń jí wọn lóru. Bá a sọ́jà mi lápẹ́jọ bí èmi owó ẹ̀. Ọ̀tá àdúgbò ẹ̀yọ́ ti sọ ní ìlú àwọn onígbà yọ̀ lẹ̀ láti ní o. Wọ́n bá ń tẹ̀lé ọ̀gá mi ká ọwọ́ ẹ̀ ní ìlú. Lójà ẹ̀rọ síbẹ̀ Ẹ wò ìlú o. Ẹ wò ìlú o, bọ́yẹ ṣe wọ́n ń lù nílùú o. Ìlú ti dáwóró báyìí o. Ẹ̀kọ́yẹ balẹ̀ wọn jẹ́. Hospital wọn náà bàjẹ́ yìí o. Hospital wọn lélẹ̀ yìí o. Hospital wọn ní live and direct. We are here on the wall. Wọ́n ti ń tọ́jú èèyàn rẹ o. Hospital wọn rẹ o. Gbogbo kan náà tún. Ṣé o ti rí? Ẹ wò, hospital wọn lélẹ̀ yìí. Ìtọ́ ti ń tọ́jú àwọn èèyàn. Wọ́n ìṣòro gbogbo dáwóró. Ẹ tẹnu mọ́. Ìtọ́ ti ń tọ́jú àwọn èèyàn. Iṣẹ́ wọn ìṣòro gbogbo dáwóró. Ẹ ti rí. Ṣé o ti rí? Àwa ọmọ Yorùbá. Ẹ wò náà. Ẹ̀mí ẹ̀ka sùn báyìí o. Ẹ jẹ́ ká máa ṣe ràn wọ́n lọ́wọ́ o. Ní gbogbo bíbà. Ó yẹ lórí tàbí tá a dé yìí, ó padà di yánpọn yánrin, ó di fọ́pọ̀ mọ́yọ̀, ó ti di yánpẹ̀pẹ̀ skátáskátá, iṣu ata yánnayànna. Àwọn ọmọ Kwara State ti yarí o, wọ́n ti yarí fún gọ́vùnà Abdulrasaq àtàwọn lọ́ọ̀yà wọn, àwọn lọ́ọ̀yà alápàǹdẹ̀dẹ̀ àǹkó, àwọn gómìnà ṣáìdì wọ́n tú síta burúkú ni. Everybody ń fọ́n jáde ni pé waiting, kò sí ọ̀kan. Ìjọ ò kì í ṣerú ìjọ, ẹni kò lè máa ṣerú ẹnìkan. Mi ní àṣà ọ̀nà tàná ń ṣerú ara wọn. Wọ́n ní Yorùbá wuyì, wọ́n ní ìjọ ò lè máa rù kí rẹ́fẹ̀ẹ́nì máa sanra o. Wọ́n ní kóníkálukú dúró lórí ọwọ́ ẹ̀ ni. Wọ́n ní gbogbo ẹnikẹ́ni tí ò lè sọ fáwọn báńdíìtì pé ẹ má wọlé wá jiyàn gbé, ẹ má wọlé wá pààyàn, tí ọba 33 ti sá kúrò nílùú, tí ìlú 33 ti túká. Wọ́n ní anybody tí wàá ti lè sọ fáwọn báńdíìtì pé ẹ má wọlé wá pa àwọn èèyàn mọ́. Wọ́n ní kó bá wọn sọ o pé kẹ́ni tó máa gbà wọ́n lẹ̀ kó má wọ̀lú àwọn wa. Ọlọ́run mọ̀mọ́ jẹ́ arógun ọba ìláyí. Ọlọ́run mọ̀mọ́ jẹ́ arógun ọba ìláyí. Àwọn ọmọ gómìnà ti yarí, wọ́n láwọn ò gbọ́ nǹkan kan.
wọ́n láwọn ò gbọ́ anything wọ́n ní àwọn lọ́ọ̀yà alápàǹdẹ̀dẹ̀ wọ́n ní they should speak for their self they cannot speak for everybody in Kwara State wọ́n ní kàn speak fúnra wọn ni torí gbà tí nọni bá nọni tí gbanigbani bá káwọ́ kò tí ò gbani wọ́n ló ti certain ó ti sure wípé gbanigbani mọ bí nọni ṣe ń nọni mi ní ṣó clear èyí fáǹsì mi ní ṣòwò yẹn clear sí yín tí nọni bá nọni tí gbanigbani wá káwọ́ kò bí ẹ̀ṣin national theatre ó ti sure pé gbanigbani yẹn ó mọ bí nọni ṣe ń nọni ni everybody ti jáde nísìn wọ́n ti fárígá wọ́n ní odò Ọ̀yọ́ state wọ́n ní gómìnà state wọ́n lóun ló máa sọ̀fù ẹ̀ wọ́n láàjọra wa wọ́n láàlejò ṣe pọ̀ ẹ gbọ́ breaking news o àwọn atiláwí àwọn aráabí DSS memo ló leak out ohun tá a rí bẹ́ẹ̀ surprise everybody o wọ́n láwọn máa ṣe mass kidnapping láì ṣe mass wedding wọ́n láwọn máa ṣe mass kidnapping fún àwọn pastors àwọn á jí wọn gbé lógún jí wọn gbé lọ́gbọ̀n wọ́n láwọn village head àwọn olórí ẹbí bàbá bùkátà wọ́n láwọn á jí everybody gbé massively ibo la já sí báyìí ibo la já sí ibo la fẹ́ máa lọ báyìí ogun máa jà o bí ẹ káwọn pásítọ̀ ẹ jẹ́ bọ́ kóòtù lẹ̀kẹ́ máa wọ agbádá ẹ̀yin pásítọ̀ mrs kẹ́ ẹ bọ́ gbogbo àwọn àti ńlá orí yín lẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé òṣùká sórí gbogbo àwọn skẹ́ẹ̀tì tẹ́ máa gbọ́ tẹ́ máa kọ́kọ́ ṣù yẹn ẹ jẹ́ máa lọ wọ slippers kẹ́ disguise pẹ́ kì í ṣe pásítọ̀ wọn náà máa jẹ́ anybody gbé o Ọlọ́run ṣàánú fún wa ẹ̀yin tí Yorùbá wù yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tí ṣòwò ìbàbá yín èdè ní 30th of July 2026 ọgbọ̀n ọjọ́ oṣù kẹfà ọdún 2026 ẹ̀yin ká kọ́ lọ sọ́dọ̀ brother mi iná ká gbọ́n tó sọ tábà gbọ́n tó sọ tí má padà dé kí n wá play fídíò àwọn aráabí tí wọ́n sọ̀rọ̀ wọ́n ti pọ̀ àwọn aráabí ó ti yé yín àwọn aráabí àwọn gómìnà bóníkálukú ṣe yarí tí wọ́n fọ́n gbáwó tí wọ́n fọ́n páwó àwọn kan ti sọ pé alábòsí ni wọ́n ń lọ ṣalábòsí ni wọ́n ṣá wọ́n ní mèsújà ń bá ni wọ́n mèsújà ń nọ́bà ẹ wo ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ẹ bá ṣe wá ń wo ṣó yìí ẹ máa bá mi láìkì ṣó yìí ẹ máa bá mi share ẹ̀ kí tẹ́yìn téèyàn tó pọ̀ máa wo ṣó téèyàn tó máa láìkì ẹ̀ tí ò ní ju péréje lọ tẹ bá fóònù yín wò ẹ lè láìkì ẹ̀ tẹ bá fi kinní náà wò ẹ̀hún tẹlifíṣàn ẹ lè láìkì ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ má jẹun wọnú yàrá ń kan mí o ẹ ká wò gbẹ́dà wá. gbogbo àwọn ọmọ Kwara a kú oríire o a kú oríire o a kú oríire o wọ́n ti padà wá sún wa kúrò ní North Central Tower a ti padà di South West nsìn wọ́n dẹ̀ ti change orúkọ Kwara kúrò ní Kwara àti di Odò Ọya Ìlọrin a kú oríire gbogbo àwọn ọmọ Yorùbá tá ń bẹ ní Ìlọrin tá ń bẹ nípínlẹ̀ Kwara àgbà ọmọ tájọ́ ọmọ Kwara pàpàtà tá ń bẹ lágbàáyé a kú oríire o èyí túmọ̀ sí wípé a ti padà sí ẹgbẹ́ ọ̀dọ̀ àwọn ọmọ ìyá wa tí ń ṣe Yorùbá púpọ̀ náà àwọn èèyàn wà sọ pé kí lélẹ̀ ṣẹ́rí àwọn Yorùbá kan wà tó ń bẹ ní Benin Republic tó ń bẹ ní Cotonou tó ń bẹ ní Togo ṣẹ́rí Yorùbá ni wọ́n o by tribe by blood by race ṣùgbọ́n wọ́n ti padà kúrò ní Yorùbá nígbà tẹ́ pé country tó lọ súnmọ́ wọn kò papọ̀ mọ́ òun ló máa fàtà máa gbọ́ pa ègún lélẹ̀ púpọ̀ náà àwọn ègún tẹ́rì yẹn Yorùbá ni wọ́n àwọn bàbá wọn àti Ilé-Ifẹ̀ ló ti lọ àwọn míì kò láti Ilé-Ifẹ̀ àwọn míì kò láti Abẹ́òkúta ẹ mọ̀ nígbà yẹn tó yẹ pé kò tí ì sí ohun tó ń pè ní border kò tí ì sí country ṣùgbọ́n nígbà tó yẹ pé ti padà lọ camp wọn mọ́bẹ̀ yẹn sìn àwọn sìn kódà Yorùbá mi ò fẹ́ mọ̀ pé family ni wá wọn ò fẹ́ mọ̀ pé ọmọ ìyá ni wá tó yẹ ní wàá rí Yorùbá mi lápẹ́ ègún lélẹ̀ ìjàre o ti understand so ìwé ẹni kò bá máa ṣẹlẹ̀ sáwà Kwara tá à ń bẹ ní àwa Yorùbá tá à ń bẹ ní Kwara nígbà tó ti lọ ṣíwá sí North Central tó ti play politics yẹn nítorí pé ó fẹ́ gba Ìlọrin ṣùgbọ́n nísìnyí a dúpẹ́ lọ́wọ́ bàbá wa President Bola Ahmed Tinubu tó ti gbé wa kúrò ní ó ti gbé wa kúrò ní North Central a ti padà sí South West ibẹ̀ lọ torí ó ti fẹ́ ṣe kinní kan sìn
regional system ni wọ́n dẹ̀ ti pín Nàìjíríà sí 6 political zone. So regional system yẹn sì ìyẹn máa jẹ́ pé apá ẹ̀yìn báyìí. So ibi tí àwa Kwara tó ti yí sí odò Ọya wá sí àti wà ní ẹgbẹ́ ọ̀dọ̀ àwọn bàbá wa tí àwọn family wa tí ń ṣe Yorùbá àwọn family wa. So adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ President Bola Ahmed Tinubu. Àkọ́kọ́ tá à ń sọ fẹ́yìn Yorùbá lélẹ̀ tẹ́ ẹ̀ pariwo kíní ìgbà àwo ìkòkò bàbá sásùn. Ṣé rí a sọ wípé ẹ sì ẹ̀ filẹ̀ pé ó jẹ́ ẹ̀yà yín lásán iṣẹ́ kan ni. Máa tó jáde tó wọ́n á ti fi mo ti gbàgbó kọ́ máa mo bá dá ọkọ̀ máa yẹn sìn. Àgbò kọ́gbọ́n tó ń sọ pé nígbà tí Tinubu ti wọ bẹ́ẹ̀ sìn kí ló ti ṣe fún yín? Ok, federalism ni. Ṣé wọ́n máa tajà fẹ́yìn Yorùbá lọ́tọ̀ àbọ̀ máa tajà fẹ́yìn Ìgbò lọ́tọ̀ àbá Hausa lọ́tọ̀ ni? Iye yín gbúgi ẹ̀kọ́ náà lè máa ra gbọ́ everything tẹ́ máa rà. But wọ́n máa ra àǹfààní wípé ẹ̀yà mi ló wọ́n àbẹ̀ wá máa rí jẹ. Kò ṣe pé torí pé wò ó rí jẹ ẹlòmíì ò ní rí jẹ ẹlòmíì à máa rí jẹ irú ẹ̀ la jẹ́ ń sìn. Ṣé á jẹ́ yẹ̀lẹ́yà ló lọ wà ń bẹ̀ lágbé kúrò níbi tó wà yẹn? Ìdààmú ti bá wọn ìdààmú ti bá gbogbo wọn pé wàhálà dé o wàhálà dé o wàhálà dé o wàhálà dé o wàhálà dé o. Wọn ò dẹ̀ tí rí kankan wọn ò tí rí kankan. Adúpẹ́ kọ́lọ̀ bá fún bàbá yìí lẹ́lẹ́mì gúgú àtàláfíà kọ́lọ̀ bá fún lẹ́mì gúgú àtàláfíà. Inú ni mo bínú mi ṣe ń dùn sí torí gbogbo òru mi ọjọ́ mi ti máa ń sùn báyìí kí ni ẹ̀ máa ń dà mí lọ́pọ̀lọpọ̀ ni pé kí ló dé irú wàhálà ò lélẹ̀ torí ọjọ́ ọ̀la máa ń ṣe kókó sí mi gan pé báwo la fẹ́ bàjá lọ́jọ́ ọ̀la torí ẹ̀ tẹ́ bá wo platform mi ohun tẹ́ máa fi ń sábà preach ojú pé báwo la fẹ́ ṣe ọjọ́ ọ̀la báwo la ọmọ wa ọjọ́ ọ̀la báwo ló ṣe máa dá ọ̀tọ̀ ni topic tó yẹ kí n treat tó ní ọ̀kan tó ṣẹlẹ̀ recently but nǹkan ilé mi rí news ilé báyìí mo ní rọ ilé la máa gbọdọ̀ sọ fún gbogbo ọmọ Kwara o alhamdulillah adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o oore náà Ọlọ́run adẹ́jẹ́ kó ṣẹlẹ̀ torí October 1st lọ́fẹ́ launch ẹ̀ kọ́lọ́n jẹ́ kó go successful kọ́lọ́n bá jẹ́ kó go successful so ẹ̀yin Yorùbá ẹ jọ̀ọ́ ẹ pull out. Bàbá president wa sẹ̀rẹ̀ ó ń ṣiṣẹ́ kò ṣe nílẹ̀ Yorùbá lásán gbogbo àwọn ọmọ Igbo wọn pa epo demand is working tó bá dé Calabar wọn ní demand is working Niger Delta gbogbo nǹkan tí wọn ò gí láti 25 years ago ni wọ́n pariwo pé yé bàbá yìí kí ló dé níbo ló wà láti jọjọ́ ẹ̀ bẹ́ẹ̀ làwọn àwọn borders wa Ebonyi Abakeleke àwọn náà sọ pé àṣẹ àwọn náà tiẹ̀ lẹ́nu ó gbogbo báyìí bó yẹn ṣe extend kódà àwọn míì ní north governor of Kaduna ó ní development táwọn ò tí rí past 25 years Tinubu ti gbé dọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ náà l'Abakeleke wọ́n ń sọ ṣé gbogbo kíní kò ń ṣe pé kíní má máa follow ẹnu ọkọ̀kọ̀ dóko wọn ní sọ pé Nàìjíríà ò da epo ti wọ́n o ráìsì ti wọ́n o gàrí ti wọ́n o ó ti wọ́n o báà láì fẹ́ ṣe o báà ní Tinubu yóò da ìyẹn kọ́ lọ́ fi ń jọ́ọ̀jì gọ́ọ̀mẹ̀ntì o tó bá jókòó síbẹ̀ ojú kan ló máa wà o ọjọ́ ọ̀la gangan ni gọ́ọ̀mẹ̀ntì gbọ́dọ̀ bẹ̀rẹ̀ plan not today kò ń ṣe òní káláwọn tàná wọn ti plan ọjọ́ ọ̀la ni bí kò ní ìsìn gbogbo ráìsì yẹn kò ní wọ́n ohun tí Tinubu ń fàìsì fún lélẹ̀ ọjọ́ ọ̀la ni torí ìlànà sọ pé púpọ̀ náà àwa Nàìjíríà àwa ọpọlọ wa go work òun dẹ̀ ló máa fi manipulate yín òun làwọn gọ́ọ̀mẹ̀ntì tó bá fẹ́ manipulate ọpọlọ òun ló máa fi manipulate yín tó kọ́ mọ̀ pé currency dẹ̀ máa jà fún ọjọ́ ọ̀la yẹn ní jà fún ohun táwọn Tinubu existing governor tó bá lè fẹ́ ṣiṣẹ́ kò ní jà fún sí tó bá ń pẹ́ kí ráìsì wálẹ̀ ká ṣe pé kó máa fọwọ́ ra wá lórí ojú kan náà la máa wà ó kọ́ dàbí ìwọ tó tí lówó tó ẹ̀ṣẹ̀ wá ń ṣe wá ń gbogbo tó ní ẹ wá fi ṣe ráìsì ẹ fi ṣe tọ́kí tẹ́ẹ̀dẹ̀ ní savings tẹ́ẹ̀ plan ọjọ́ ọ̀la kalẹ̀ tọmọ bá dàgbà bá lè fẹ́ lọ yunifásitì ẹ máa rán bù lójú kan kọ́lọ́ máa kí èèyàn ra dùn kọ́lọ́ máa kí èèyàn ra burú so ẹjọ́ gbogbo ẹ̀yin Yorùbá ẹjọ́ máa ń lọ sí o kò tí ẹ̀ yẹ pé kínní Ọlọ́run tẹ̀ ti fọwọ́ sí torí máa yẹ iṣẹ́ tó tẹ̀ ti ṣe kò ń ṣèmi nìkan mò ń sọ àwọn Igbo ń sọ Delta ń sọ Calabar ń sọ oríṣiríṣi èèyàn ló ń sọ àwọn tó bá rí tó bá kàn wá against máa yẹn á jẹ́ pé wọ́n ń sọ interest wọn la bóyá party tó wà òun nìkan ló fi make another interest so but ká sọ pé realistic ká dẹ̀ sọ pé èèyàn ń ṣiṣẹ́ ọmọ bàbá yìí ṣe. tọ́ bó ni ẹ ti gbọ́n tó sọ wọ́n ti pín àwọn odò Ọya àkànbí ọmọ lórí òde ẹ pé sálù báríkà dúpẹ́ àkànbí sálù báríkà sálù báríkà dúpẹ́ àkànbí ọmọ lórí òde o sálù báríkà dúpẹ́ Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ oṣù wa
ó sú wa o bandit